Mr Ayefele inú yín bí mi pẹ̀lú interview wèrè tẹ́ ń ṣe yẹn ẹ máa mú bọ̀bọ̀ yẹn jáde o ẹ máa mú bọ̀bọ̀ yẹn jáde ẹ̀yin náà fẹ́ break record ni bọ̀bọ̀ yẹn náà tó pè rẹ̀ ní pastor náà fẹ́ break record ni record fẹ́ break yẹn ó ti jálé yín lórí báyìí òòṣà tó mu ẹ̀jẹ̀ yẹn a fẹ́ mọ̀ Mr Ayefele ẹ̀yin náà ti rí live yín báyìí ẹ̀yin náà lójú ara yín ẹ rò pé fẹ́ break record bọ̀bọ̀ tí ó gbé Shina Rambo wá sí orí program tí Shina Rambo tóun náà jábọ́ tó ní kìnnìkan ọpọlọ ó mọ̀ pé ẹni tí Ọlọ́run ò tí ì fẹ́ mú àìkókò ò tí ì tó àti mú ni ẹni tó bá dẹ̀ lọ fẹ́ lọ kó bá rẹ̀ á kọ̀ lọ jẹ̀yà oníyà á jẹ̀yà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀dí á jẹ̀yà ẹ̀ṣẹ̀ àfẹnukọ lásánlásán Shina Rambo yẹn náà gbà tí wọ́n interview ẹ̀ òun náà kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ kọ́dọ̀kọ́dọ̀ ní wá ní ẹ̀wọ̀n ti di pastor ẹ̀mí tó wọnú ẹ̀ tó fi di pastor ẹ̀mí yẹn ló sì wà nú ẹ̀ nígbà tó sì ń jí ajigunjalè tó bá jẹ́ wọ gọ́gọ́ ní Shina Rambo lóòótọ́ o because I experienced an operation of Shina Rambo when I was in school ní Ìsọlọ̀ ó ṣe fíìmù yẹn ní Ọkọ́ta in fact láti Ọkọ́ta tó fi dé yànnà sọlọ everybody ń jápa ni mo ò rí rúbọ yẹn rí but ìwọ tó wá níwọ ní Shina Rambo yẹn ó sì yà mí lẹ́nu bóyá wọ ní Shina Rambo lóòótọ́ àbúrò kọ́ ní Shina Rambo but ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ so ti bọ̀dá Yinka Ayefele ẹ̀yin náà wá gbé èèyàn wá nítorí pé fẹ́ break record bọ̀bọ̀ yẹn tó gbé Shina Rambo wá ẹ̀yin náà wá lọ gbé wèrè kan wá ìyẹn wá ní pé àwọn àlùjọ̀nú kan wà tó ń fóun lágbára tó máa ń mu ẹ̀jẹ̀ tó máa ń ṣe gbá and of which irọ́ ni lójú ara ẹ̀ òun rò pé òun fẹ́ sọ fíìmù yẹn láti fi polówó ṣọ́ọ̀ṣì ẹ̀ pé yes Ọlọ́run ti wọnú ayé òun o káwọn èèyàn máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì òun ṣé ìyẹn ló fẹ́ jẹ́ káwọn èèyàn wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ó ti fẹnu kọ now Mr Ayefele ẹ̀yin náà máa produce ẹni tẹ́ interview yẹn ẹ máa produce ẹ̀ now ẹ̀yin náà wọ́n máa yẹn lọ́jọ́ yẹn ní ìsìn tóun náà tó ṣe interview fún Shina Rambo ó gbójú Shina Rambo jáde tálẹ̀ yín interview tí kò gbójú ẹ̀ jáde tẹ́kọ̀ wá ń ṣe kìnnìkan ó mú ẹ̀jẹ̀ ó ṣe gbá ó ṣàwo ẹ̀yin náà were you a journalist or you are just even I don't think you are a journalist because I don't see the professional symbol of a journalist in you Ayefele. If you are a journalist or investigation journalist, I don't see that professional act of that journalism in you. How will you be interviewing someone? You ask a question and you are answering yourself. Òun sọ pé ó ní pé òun ti jẹ kíní kan rí òun náà òun ti jẹ gbá kan rí ó ti jẹ́ kó òun fẹnu ẹ̀ sọ fún wa kó o gbé ojú ẹ̀ síbẹ̀ kó àbí bó ṣe ń sọ pé òun ti ṣe gbá rí yẹn ká máa rí pé òun ni kó má bàa di ọ̀rọ̀ Bobrisky àti bọ̀dá VDM àbí lórúkọ wọn tó ní pé èèyàn kọ́ lọ lo ohun àbí ohun ẹ gbé ojú ẹ̀ sí bọ̀dá Yinka Ayefele ṣẹ́yìn kò ní fẹ́ fẹnu kọ báyìí ẹ mọ́ kórè ọ̀fẹ́ lẹ rí gbà tó bá ní kọ́ lọ sọ ní kọ́ bá ní kọ́ lọ kó nínú àwọn arọ tó ní owó ní orílẹ̀-èdè yìí wá ẹ máa jẹ́ bí ànàmbá kínní kan bẹ̀ àánú lẹ rí gbà náà at the end of the day àbí ìyá mi bàbá mi ló fi kèrègbè rán mi lómi kèrègbè kínní kan ó dẹ̀ ṣubú ó dẹ̀ fọ́ ìrírí ayé kínní kan gbogbo èèyàn ló ní ìrírí láyé ẹ̀ tóhàn bábá ti làlùyọ ló máa fún ìrírí yẹn ní oríṣiríṣi topic tó máa fún ní oríṣiríṣi òmò bọ̀dá Ayefele àti pásítọ̀ tó lóhun yí padà tó wá ń jábọ́ tó ní ó fi ẹ̀jẹ̀ èèyàn ń ṣèrà padà ó fi ẹ̀jẹ̀ èèyàn ṣe ètùtù ó fi ṣoògùn kan ó máa gbé wa eniyan-Adabsioni ìgbọ̀n mo dẹ̀ fẹ́ mọ oògùn yẹn wàláì because irọ́ ni mo ti rí lára àwọn èèyàn kan nígbà tí a ṣe ń gbé lóṣòdì ní number 1 gbẹ̀yàdùn street ilé àwọn Mr Rotimi ẹ̀yin tẹ́ bá mọ ibi tí mo sọ number 1 gbẹ̀yàdùn street ní 80s nígbà táwa ń gbọ́njú bọ̀ ibẹ̀ yẹn ló ti máa ń ta gbáná ta cocaine ta igbó tọ́lọ́pàá bá wọ ọbẹ̀ báyìí gbà mí ọmọ ní gbogbo ibẹ̀ mo ní ọkọ̀ dìbò ẹ̀rú tí ń bà mí pé irú ìgbà gúrú ayé wò lélẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ọmọ tó bá gbé lóṣòdì ó máa já bí ọba ń sọ̀rọ̀ fún ọ lásán báyìí tó bá ti ń gbọ́rọ̀ èèyàn pẹ̀lú ìrírí tó ti rí wàá mọ̀ bóyá ló ń pa àbóòtọ́ ló ń sọ àwọn tá ti rírú ìlà kọjá yẹn kọjá ó kì í rú bàbá ẹni tó ń ta igbó ń gbà yẹn tó ń ta gbaná Mr Rotimi lórúkọ ẹ̀ ó lóun ti di pásítọ̀ nígbà tó yá ó ti di pásítọ̀ ó tún ṣe kíníyàn kìnìkan ó wá àárín lórí kíníkan náà ń polówó pé òun ti di pásítọ̀ at the end of the day ó dúró padà sínú èébì ẹ̀ so kìrẹ́ mama yẹn ká máa fi Kristainity ká máa fi lo èèyàn pé bóyá àwọn èèyàn gọ̀ àwa Kristaini kan wèrè orí wa la fi pa Jésù gan ò fẹ́ kú Jésù gan ò fẹ́ kú náà ó tó tàìmù kan Jésù kan ní pé ẹ dákun ò ṣe mo àbí
now ní ìsìn ẹ̀ ń sọ nísọ wípé ní ìsẹ̀ ti di born again ẹ wá ń sọ nǹkan tẹ́ ẹ ti ṣe àwọn tẹ́ ẹ ti ṣe fún yẹn tó bá rí yín ṣẹ̀rùpọ̀ máa ní ayọ̀ ní àbẹ̀rọ̀ máa ní ìbànújẹ́ kí wá ní iṣẹ́ ìránṣẹ́ yín tẹ́ ròpọ̀ ẹ̀ ń ṣe kí lẹ ròpọ̀ ń bí sínú ayé àwọn èèyàn. ìwọ tó ròpọ̀ fẹ́ fi story yẹn o fẹ́ fi polówó ṣọ́ọ̀ṣì ẹ káwọn èèyàn lè máa wáyé ṣọ́ọ̀ṣì ẹ o ti fi já ṣe ara ẹ báyìí o máa mú wa débi tí òòṣà tó ń jẹ̀yàn tó ń pààyàn tó ti gba 70 kìíní kan ẹ̀mí èèyàn wèrè yẹn tún sọ̀rọ̀ tí ọkàn èèyàn bá wà ńlẹ̀ ọkàn yẹn á máa ṣe báyìí ayé ẹ̀ máa bàjẹ́ ni a máa padà fi ọkàn ẹ ṣe experiment bí ọkàn èèyàn ṣe máa bá ń sí ńlẹ̀. Mr Ayefele ẹ̀ ń gan ẹ̀rù òtí ẹ̀bà ẹ̀dẹ̀ interview èèyàn bẹ́ẹ̀ yẹn tún láyà tún gbé jáde ó sọ pé ọkàn èèyàn wọ́n á gé ọkàn èèyàn sílẹ̀ á máa báǹsì ó máa rí bákan bákan ọkàn tí ń kò tẹ̀ ṣe pàpàpàpàpà. Hypertension. I don't know what is wrong with you people. I don't know how you people were thinking. Mo mọ́rú medulla oblongata tó wà lórí yín sà. Nísìnyí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí àwọn ọlọ́jìjọ́ ń bára wọn drag níwọ̀n nìkan lẹ́ni àtàwọn èèyàn kan ni mo rí pé ó sì ń bá idiot tó sọ pé Jésù lọ jí àgbàdo èmi náà dẹ́ni jáde fún rí nígbà tó kọ́kọ́ ṣe fídíò yẹn èmi gan ni mo blọ́ọ̀kì rẹ́kọ̀ wèrè tó ń ṣe pé nígbà tí bàbá Adébóyè sọ wípé kí èèyàn kan bí á mùsùlùmí kan kó wá ṣe príṣì ní ọ̀dọ̀ òun tí wèrè ẹ̀ wá ń jáde pé òun fẹ́ lọ ṣe príṣì lọ́dọ̀ bàbá Adébóyè mo wá jáde fún un wípé now with this rubbish you are doing on social media pé Jésù jágbàdo irú ìwàásù wo ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ bàbá Adébóyè definitely ó fẹ́ bà Kristaini lójú jẹ́ and àwọn èèyàn tí wọ́n rí wọ́n dẹ̀ pé wọn ò ní gbà kí ẹ̀yin tí ọpọlọ yín lítú ọpọlọ yín kẹfì bà nǹkan tó pọ̀ jẹ́ mọ̀ pé òróǹro kéré gan nínú ẹran bó bá fi ọpọlọ maintain òróǹro kúrò nínú ẹran tó bá fi lè ba bọ́ sínú odidi màálù ó máa ba gbogbo ẹ̀jẹ̀ ni take it or you leave it. Mr Ayefele inú yín bí mi pẹ̀lú interview wèrè tẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ máa mú bọ̀bọ̀ yẹn jáde o ẹ máa mú bọ̀bọ̀ yẹn jáde ẹ̀yin náà fẹ́ break rẹ́kọ̀dù ni bọ̀bọ̀ yẹn náà tó pè rẹ̀ ní pásítọ̀ náà fẹ́ break rẹ́kọ̀dù ni rẹ́kọ̀dù fẹ́ break yẹn ó ti já lé yín lórí báyìí òòṣà tó mu ẹ̀jẹ̀ yẹn a fẹ́ mọ̀ location tó wà a fẹ́ mọ̀ àwọn pásítọ̀ yẹn ló ti báyé wọn jẹ́ bẹ́ẹ̀ ni mo ní pásítọ̀ kan náà lábòrú ń bẹ̀ yẹn á máa parọ́ pé ilé òòṣà tó wà ní dọ̀rẹ̀ òun wó dànù òun ṣe gbá òun ṣàwo of which ó lè jẹ́ pé ògùn tí bàbá ẹ̀ lé sẹ́ńkùlé ló kàn fọ́ ilé ògùn tí bàbá ẹ̀ lé sẹ́ńkùlé wọ́n wá máa pariwo fáwọn èèyàn pé owó ilé ògùn tó ilé ìkíní kan tó wà ní dọ̀rẹ̀ àwọn èèyàn máa rò pé òótọ́ lòun sọ irọ́ lòun pa àṣírí ẹ̀gbọ́n ti tú lágbòdo ń sìn ẹ̀ wò gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ nígbà yẹn ní ìsọdí kúrò lẹ́yìn ẹ̀ odindi àwọn pásítọ̀ máa dóyàwó níyàwó can you imagine ìràpadà ojú òbò kọ́lọ́ ń ṣàánú wa Mr Ayefele àti pásítọ̀ tó ṣe interview yẹn ẹ máa mú wa débi tí òòṣà tó mẹ́jẹ yẹn wà fẹ́ bírèkì rẹ́kọ́ọ̀dù ni gbogbo ọyẹ pásítọ̀ yẹn ilé máa jẹ́ ẹ̀kọ́ fún yín kẹ́ máa wàásù kẹ́ máa parọ́ kẹ́ máa ní ìgbà tẹ́yìn wà nínú ayé ẹ̀yin bẹ́ẹ̀ ni pásítọ̀ wèrè kan sọ pé màálù kan ewúrẹ́ kan wà nínú àdúgbò wọ́n pa ewúrẹ́ yẹn òun sọ pé wọ́n pa wọ́n dẹ̀ bá aṣọ wedding nínú ẹ̀ àti ríǹgì wedding wípé àwọn ayé tí wọ́n ń dààmú obìnrin yẹn àbólórí burúkú lẹ́yìn pásítọ̀ yìí ni ẹ̀yin wèrè kan á tún wá gọ̀ ọ́ ṣé bí wọ́n bá fi Jésù pè yín ní dídìrín ṣé ó yẹ kí ọpọlọ tí yín náà wọ́n máa wà dídìrín ni bọ́ bá ń fi ànábì pè yín ní dídìrín ṣé ọpọlọ yín náà máa wà dídìrín ni èmi Adabsioni mo ti sọ̀rọ̀ ọba tí mo máa sọ fún yín lónìí mo ń bọ̀ mi ò tí ì dé akọ ẹkùn tí ń ké tìjàtìjà Adabsioni multimedia concept ire o.